tá bá fẹ́ pàtàn fújì in tó ti kú náà máa ń pàtàn ẹ̀. In tó ti kú náà máa ń pàtàn ẹ̀. In tó ti kú náà máa ń pàtàn ẹ̀. torí pé nínú nǹkan tó ti kú tó fẹ́ pàtàn ni wọ́n máa ń hun oríṣiríṣi ọ̀rọ̀ sí inú ìtàn bá hun síbẹ̀ àjòótọ́ ìmíì àjẹrọ́ ta ló fẹ́ tu ó dàdí tu fún nǹkan tó bá ti kú kálukú akọ̀ máa mú tó bá wùn wá máa lẹ̀ mọ́ ni èmi àti Alhaji Barrister ṣe ohun tó pọ̀ láti kékeré mo ń gbé pẹ̀lú Alhaji Barrister ní àtìgbà tí a ti ń gbénu yàrá kan. Alhaji ń gbénu yàrá kan. lálásàlátù. ẹ wá wà pẹ̀lú wọn. yá ní ilé máa lọ bẹ̀ máa bọ́ ti wèé kó lè máa lọ bẹ̀ ni máa lọ jókòó tó Alhaji Barrister nígbà tó dé stage kan he insisted that he wants to know my parents. mo lọ mú màmá mi wá ìgbà tó Alhaji Barrister gbà mí láyè kí n máa jókòó pẹ̀lú ẹni yẹn èmi ò lọ kọ́ṣẹ́ orin kíkọ lọ́dọ̀ Barrister o. Oh, okay. Because àwọn kan wà wọ́n máa ń lọ kọ́ṣẹ́ orin kíkọ èmi kàn jẹ́ olólùfẹ́ Alhaji Barrister láti kékeré mo dẹ̀ pinnu pé ẹni yìí àwòkọ́ṣe rere ni fún mi mo dẹ̀ ń jẹ́ sọ́dọ̀ ẹ̀ mo identify pẹ̀lú ẹ̀ ó dẹ̀ gbà mí láyè ó fún mi lórí ọ̀fẹ́ wọlé wọ́ta pẹ̀lú ẹ̀ mo dánmọ́ fún so ó enable mi láti kọ́ oríṣiríṣi iṣẹ́ àti wà látara ẹni tó jẹ́ role model mi irú ẹni tó wù mí kí n jẹ́ nìyẹn. I didn't want to join issues with Alhaji Kollington and I will never join issue with him. But ẹ̀ ń bínú sí wọn àbí. The only bínú tí mo bí sí Alhaji Kollington ni pé nígbà tí ìyá tí wọ́n kú nígbà tí ìyá Alhaji Barrister kú mo ṣe ọmọ fáwọn méjèèjì báwo ni ìyá tèmi ṣe máa kú Alhaji Kollington máa cite excuse tí kò genuine enough. Let's say this to the world that àwọn pè mí ní ìgbàgo for somebody that joined hand with you to give your mother a befitting burial. The whole world stands out. I move everybody that's movable. I move governor. I moved deputy governor. Deputy governor was on seat. Everybody was on seat. I did everything. I handled the whole thing, all the finances, 100%. Kí ni ó bá ṣẹlẹ̀? I want to know nǹkan tó ṣẹlẹ̀. A kí gbogbo èèyàn lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tí ẹ̀ ń wò wá tí ẹ̀ ń gbọ́ wá. Lágbára Ọlọ́run Elédùmarè, ojú tí ẹ̀ fi ń wò wá, ojú náà mi á fọ́. Etí tí ẹ̀ fi ń gbọ́ wá, etí náà mi á di o. Ẹ̀gbọ́n mi l'Aṣíwájú Ládùúgbò tí mo mọ̀ láti kékeré tí mo dẹ̀ serve láti kékeré because màmá mi pẹ̀lú màmá wọn jọ lájọṣe. Tẹ́ bá wo ọ̀rọ̀ tí Aṣíwájú ń sọ nígbà tí wọ́n ń kí mi fún ti màmá mi wọ́n ní màmá mi pé òun pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ti máa ríra wọn báyìí nísìnyí. Ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn. Ìtumọ̀ pé tí Aṣíwájú bá jẹ́ ẹni tí Aṣíwájú mọ̀ one afternoon yìí ṣe tó máa sọ nìyẹn o. Wọ́n kí mi fún ti màmá mi wọ́n sọ mi pé àwọn àtẹ̀gbọ́n ẹ̀ wọ́n ti máa jọ ríra wọ́n sì àtúkọ̀ fọlọ́ wọ́n ti mú jáde. So that is an acknowledgement to the fact pé eléyìí tí mò ń sọ yìí. Wasiu ò dá I did everything Ọlọ́run lò mí láti ṣe nǹkan tó pọ̀ kí lẹ́yìn fi sọ fún mi. àwọn ènìyàn ni mo dákẹ́ tí n fẹ́ sọ láti jọjọ́ yìí tí mo wò pé but wọn ò fi ṣoore fún fújì ìkànnà fi ń ṣe fún fújì. Alhaji Wasiu Ayinde ó ṣe bẹbẹ ń gò kú yá yín wọ́n sọ ọmọ fún yín gbà yẹn o wọ́n ṣe dáadáa gan o. èyí tí àwíkọ́ ni wọ́n tó ń sọ yẹn ó ṣe dáadáa nígbà ṣe dáadáa ká ló ṣe dáadáa ó ṣe dáadáa tó dáa pé mi ò lè gbàgbé ẹ̀ ni part tó kó. but èyí tí mo sọ ń pa Alhaji Kollington it wasn't an insult to him it was my right to say your mother died I supported you my mother died you how do you feel by not talking to me that Wasiu pẹ̀lẹ́ kú lédè ìyá ẹ̀. I want to see who is coming to talk to me about that. Pé nǹkan tí mo bínú lórí yẹn kò tó bínú lé lórí. And the filthy excuse you gave is you call me I didn't pick up phone. You didn't call me to respond to you on the phone when your mother died. You told me practically then pé Wasiu bó ṣe dúró ti Sikiru láti ṣùkú yẹ bó ṣe gbọ́dọ̀ dúró ti kò ṣùkú yá mi. You demanded for it as a right and I discharge. Ṣé Wasiu Ayinde. Bẹ́ẹ̀ wọ́n expect pé kẹ́ visit wọn nígbà burial tìyá wọn. Oh yeah, you are right.
I called him. Kò gbé fóònù ẹ̀, kò pè mí padà, kò ṣe kan. Mo tún wá rántí pé ńgbà tí ó di Happy New Year, I called him again. Kò gbé call. What's wrong with this one? Ìgbà filẹ̀. Bóyá wọ́n busy. Ẹ̀kọ́ yìí náà ti busy bẹ́ẹ̀ rí. Mo ti busy bẹ́ẹ̀ rí kí ni ṣé ó ń gbégun náà kó ni àbí ó ń gbégun. I don't want to join issues with Alhaji Kunle, and I will never join issue with him. But ẹ̀ ń bínú sí wọn àbí. The only ìbínú tí mo fi sí Alhaji Kunle ni pé nígbà tí ìyá tí wọ́n kú, nígbà tí ìyá Alhaji Barrister kú, mo ṣe ọmọ fáwọn méjèèjì. Báwo ni ìyá tèmi ṣe máa kú? Alhaji Kunle máa cite pé excuse tí kò genuine enough. Let's say this to the world that àwọn pè ní ní ìgbàgbọ́. For somebody that joined hand with you to give your mother a befitting burial. The whole world stands out. I move everybody that is movable. I move governor. I moved deputy governor. Deputy governor was on seat. Everybody was on seat. I did everything. I handled the whole thing, all the finances 100%. Kí ni ó bá ṣẹlẹ̀? I want to know nǹkan tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀ tó dàbí ní tí mo ní mo sọ fún Alhaji Barrister pé àjọ ni o. Nígbà tí ìyá ti ń kú Alhaji Kunle ti ń ṣe kí ni? Ó wá bẹ̀. Kí làwọn jẹ ìní sìn? Ṣáwọn fi pé sọ́ọ̀rì nǹkan làwọn máa jẹ mí? Nígbà tó wà láyé wọ́n wà láàyè wọ́n wà lálàáfíà ara nǹkan kan ò ṣe wọ́n. Wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Wọ́n sì ń lo òmìnira pàdé pé bí a ṣe náà há sí ìlú òyìnbó tó lè wálé. Let's call a spade a spade. Ṣọ́nà mi ò tó bínú ni. Mi ì dẹ̀ bínú mi ì sọ̀rọ̀ kankan ju pé mo kàn dákẹ́ náà ni. Mi ì sọ̀rọ̀ yìí rí. Bẹ̀ máa sọ lẹ́nìí. For the first time mi ń sọ mi ì dẹ̀ grant interview lórí ẹ̀rí because ó heavy fún mi láti sọ lẹ́nu. Ó tún heavy fún mi láti gbà kéèyàn sọ fún mi pé mo bú Alhaji Barrister. I want to believe such a thing never happened. Pún rárá. I want to believe it never happened and will never happen. But this is what happened. I will say it for the first time. Nítorí pé ọmọ ò gbọdọ̀ gbójúgbóyà. Òun pè yàn ní bàbá ẹ̀. Kò wá gbójúgbóyà kò wá sọ pé ẹ̀ ò ti bú bàbá ẹ̀ rí. Ègún ayérayé ni. But mo ní ọ̀rẹ́ kan gbà yẹn tóun náà ń kọrin bíi tèmi. Tóun ní ìṣòro pẹ̀lú Alhaji Barrister. Èmi ò ní ìṣòro pẹ̀lú Alhaji Barrister. Púpọ̀ náà àwa ta jẹ́ ọmọlẹ́yìn Alhaji Barrister tá jẹ́ kékeré tó gbà fún Alhaji Barrister púpọ̀ nù wa bí èmi bí ìyànda sáábà kí ni ìṣòro wa ta ní lọ́dọ̀ Alhaji Barrister òun làwọn ìsọ̀bẹ̀rẹ̀ tí mo sọ yẹn àwọn hate wọn oríṣiríṣi ni wọn púpọ̀ nù wọn èyí tó apologize ló pọ̀ at a later time wọn apologize èyí tó ti kú nù wọn Ọlọ́run kò ṣe ikú ní ìsinmi fún tí n bá sọ anything tí n bá mention orúkọ ẹni tẹ́ ẹ̀ lè lọ bá kẹ́ ẹ bí pé ń gbọ́ Wasiu sọ báyìí kó sọ tiẹ̀ padà akúrẹ́ dàbí tá kí wọ́n máa mention orúkọ ẹ̀ kí wọ́n kàn kọjá lórí ọ̀rọ̀ yẹn. Ṣé Tajudeen Alade wà lára àwọn tẹ́fẹ́ mention? Tí n bá sọ̀rọ̀ Tajudeen Alade bíbà tí mo ń sọ̀rọ̀ ọmọ mi ní Pasuma jẹ́ kí n máa sọ̀rọ̀ Pasuma. Kò possible fún mi bàbá àtọmọ ò gbọdọ̀ jà. So on that day ní Liberty Stadium ní show ti pa èmi àti Sàábà pọ̀. Òun ló tàùn Alhaji Barrister. Èmi ò tàùn Alhaji Barrister. Ṣùgbọ́n mo kàn sọ fún ni pé kọ́sà àtàjọ ṣe yìí tí wọ́n bá tọ́gà bá máa bá mi wí wọ́n máa bá mi wí láti lè forgive wọn náà because concert ìyàjọ feature bẹ́ẹ̀ ni but mo fi gbogbo títóbi Ọlọ́run ọba búra mo fi gbogbo tí mo tó láyé tí mo jẹ́ láyé mo fi búra èmi ò bọ́ Alhaji Barrister mi ìdí olúwayé Fuji ọ̀n tìgbà tí mo di king of Fuji and it wasn't in hidden it was done in the open at the NTA Ibadan and àwọn wo ni wọ́n jẹ́ àwùjọ tí wọ́n nominate me to be king of Fuji nígbà yẹn was a common thing they have king of Juju. They have queen of Waka. So they want to have king of Fuji. But at that time, major squab who are láàrin the two earlier players, they just senior, which was Alhaji Barrister and Alhaji Kollington. According to what they said to me, the organizer tó wà behind the coronation of king of Fuji ni pé táwọn bá attempt láti make Kollington or Barrister king over the other, ó máa di war. So they would rather settle for me. But to know that by settling for me, ọ̀gá mi gbọ́dọ̀ understand pé òun làwọn ń ṣe kíni làwọn hàn náà. That was what made me accept it. Èmi rò pé nígbà yẹn àǹfààní àti orí ọ̀fẹ́ yẹn ó yọ fún mi ni. Wọn kì í gbàjáre iṣẹ́ ìyá àbí ebi wá bá mi. Àwọn tí ń dẹ̀ fún bí inú mi ṣe rí sí wọn ni mo ṣe ṣe. Àwọn tí ń fún wọn ò ṣẹ̀ mí kábàdí pé mo dá wọn sọ́tọ̀. Mo kàn wo àjọṣe àti position ní àsìkò yẹn láti yọ̀sọ́ lọ́wọ́ ọba lọ́rùn ni. Kìdẹ́ ń ṣe owó federal government. Tálọ́ sọ pé owó federal government fẹ́ kó fún yàn kan. Ṣé federal government wá tẹ̀ ń wé? Ìjọba Nàìjíríà ìjọba kan tó máa lọ fún yàn kan ní nǹkan ló lọ kó fáwọn èèyàn. I stand to be corrected, I stand to be challenged. Níbo ni federal government kan ti kó jáde fún ọ̀sán ìdìbò tó máa lọ fún fáwọn èèyàn kan. Ṣé ìjọba ń ṣe irú ẹ̀ ni? Báwo làwọn náà ṣe máa kúrọ́ mọ́ mi pé wọ́n gba blood sample òun mọ́ kó tó fẹ́ jẹun ṣe? Ṣé mi mo gbà ni?
but kò possible kí n má forgive Ayanlowo kò ń ṣàyàn Kunle ló ń jẹ́ èmi mo sọ láyàn Kunle nígbà tí ìgbà sínú band tí fẹ́ mo travel mo ṣe passport Kunle Ayanlowo kó sórúkọ tó ń jẹ́ fáwọn èèyàn sórúkọ fáwọn èèyàn èmi mo fún name yẹn I gave him the name ìlú dáńgbà yẹn àwọn túkẹ́tọ̀ ìpínlẹ̀ àgbà passport fún ó dẹ̀ jàǹfààní tó pọ̀ but wọ́n abuse him but I don't want to make him as an issue kò yẹ kí Fuji mi di ìjà yẹn ò sọ pé mo assume ẹ̀ mo gbé sórí pé Fuji nígbà tí mo ní oore ọ̀fẹ́ láti pè ní Fuji mi kí n gbé orúkọ mi sí ní ìṣe bẹ́ẹ̀. ó ti ṣẹlẹ̀ rí ayé yẹn ti wá rí. nígbà tí mo lọ ṣe registration mi mo ṣe registration Fuji now Fuji musician of Nigeria Association FUMA title of our genre of music Fuji èmi ni mo register ní corporate affairs èmi ni mo kọ constitution single handedly èmi ni mo volunteer ilé mi náà ti kọ mo yan constitution drafting committee Fancy Ayé Àlàmú Muideen Àṣekún Wáídì Àkàngbé as interim president Kolotiti was secretary àti my personal secretary mi lójó kò sí di machine tó ń type gbogbo nǹkan tó bá ṣe deliberations ilé mi náà ti ń ṣe meeting constitution drafting kì í ṣe kàn lọ́bù mi and they did that meeting in the presence of my lawyer Ṣọlá Abídàkùn they should come out and say Wasiu ò dá I did everything Ọlọ́run lò mí láti ṣe nǹkan tó pọ̀ kí ni àìfi sọ́fẹ́ mi àwọn ènìyàn mo dákẹ́ tí n fẹ́ sọ láti jọjọ́ yìí tí mo wò pé but wọn ò fi ṣoore fún Fuji ìkànnà fi ń ṣe fún Fuji wọn fi bà Fuji jẹ́ ni lójú àwọn aráyé àwọn olólùfẹ́ wa tó nífẹ̀ẹ́ Fuji wọn fi bàjẹ́ ni wọn fi pè wá lórúkọ tá a jẹ́ kò sórúkọ táwọn kì í pa àwọn oní Fuji but èyí tí mo sọ ń pa Alhaji Kollington it wasn't an insult to him it was my right to say your mother died I supported you my mother died you how do you feel by not talking to me that Wasiu pẹ̀lẹ́ okun lédè ìyá ẹ̀ I want to see who is coming to talk to me about that pé nǹkan tí mo bínú lé lórí yẹn kò tó bínú lé lórí and the filthy excuse you gave is you call me I didn't pick up phone you didn't call me to respond to you on the phone when your mother died you told me practically then pé Wasiu bó ṣe dúró ti Sikiru láti ṣùkú yẹ bó ṣe gbọ́dọ̀ dúró ti kò ṣùkú yá mi you demanded for it as a right and I discharge why would it be my turn and you pay me back in that manner and you want me to keep mum not talking Ẹ̀gbọ́n mi l'Aṣíwájú Ládùúgbò tí mo mọ̀ láti kékeré tí mo dẹ̀ serve láti kékeré because màmá mi pẹ̀lú màmá wọn ọjọ́ lájọṣe tẹ́ bá wọ ọ̀rọ̀ tí Aṣíwájú ń sọ nígbà tí wọ́n ń kí mi fún ti màmá mi wọ́n ní màmá mi pé òun pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ti máa ríra wọn báyìí ń sìn. ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn. ìtumọ̀ pé tí Aṣíwájú bá ti máa jẹ́ ẹni tí Aṣíwájú mọ̀ one afternoon yìí ṣe tó máa sọ nìyẹn o wọ́n ń kí mi fún ti màmá mi wá sọ mi pé àwọn àtẹ̀gbọ́n ẹ̀ wọ́n ti máa jọ ríra wọn sìn so that is an acknowledgement to the fact pé eléyìí tí mo sọ yìí. Attend us. Of course, I attend Celestial Church. I'm a bona fide member of Celestial Church, a proud one. Mo tún kọ́ church pàápàá. Mo àmúlò ìjọ mọ́ ni mí. Mo wá ẹ̀sìn, mo wá Ọlọ́run gan. Sí ọ̀nà kìíní ọ̀nà kejì. Kò síbi tí ìwọ Ọlọ́run sí. N tó bí ẹkún yẹn ni pé after gbogbo ìyà yìí, àṣé ó ti lè wù kí ìyà bẹ̀rẹ̀ láàárọ̀, ayọ̀ ń bọ̀ lálẹ́. Pé Wasiu. Wọ́n rán sí ọjọ́ yìí. Wasiu oríire because it was done in the open. Eléyìí yàtọ̀ sí fìlà tí wọ́n lọ craft. Eléyìí was to tell me in totality his acceptance in public in the water parks in presence of a whole lot of music enthusiasts. He opened his own cap and placed it on my head. Sọ́jọ́ yẹn náà kọ́ kọrin olórí wa. Olórí wa yé olórí wa jọ̀wọ́. Ìjọ yẹn lè mímọ̀ ìpàlàjì Barrister wholly honestly giving the right of Fuji to one man called Wasiu. Tàbá fẹ́ pàtàn Fuji. Ìyẹn tó ti kú náà máa ń pàtàn. Tó ti kú. Náà máa ń pàtàn yìí. Tó ti kú ló máa ń pàtàn ẹ̀ torí pé nínú nǹkan tó ti kú tó fẹ́ pàtàn ni wọ́n máa ń hun oríṣiríṣi ọ̀rọ̀ sí inú ìtàn bá hun síbẹ̀ àjòtọ́ ìmíì àjẹrọ ta ló fẹ́ tu ó dàdí tu fún nǹkan tó bá ti kú kálukú akọ̀ máa mú tó bá wù wá máa lẹ̀ mọ́ ni èmi àti Alhaji Barrister ṣe ohun tó pọ̀ láti kékeré mò ń gbé pẹ̀lú Alhaji Barrister ní àtìgbà tí a ti ń gbénu yàrá kan. Alhaji ń gbénu yàrá kan. lálásàlátù. ẹ wá wá pẹ̀lú wọn. yá mi ní ma lọ bẹ̀ ma bọ́ ti wé kó ní ma lọ bẹ̀ ni ma lọ jókòó tó Alhaji Barrister nígbà tó dé stage kan he insisted that he wants to know my parents mo lọ mú màmá mi wá nígbà tó Alhaji Barrister gbà mí láyè kí n máa jókòó pẹ̀lú ẹni èmi ò lọ kọ́ṣẹ́ orin kíkọ́ lọ́dọ̀ Barrister because àwọn kan wà wọ́n máa lọ kọ́ṣẹ́ orin kíkọ́
èmi kàn jẹ́ olólùfẹ́ Alhaji Barrister láti kékeré mo dẹ̀ pinnu pé ẹni yìí àwòkọ́ṣe rere ni fún mi mo dẹ̀ ń jẹ́ sọ́dọ̀ ẹ̀ mo identify pẹ̀lú ẹ̀ ó dẹ̀ gbà mí láyè ó fún mi lórí ọ̀fẹ́ wọlé wọ́ta pẹ̀lú ẹ̀ mo dánmọ́ fún so ó enable mi láti kọ́ oríṣiríṣi iṣẹ́ àti wà látara ẹni tó jẹ́ role model mi irú ẹni tó wù mí kí n jẹ́. ẹ kú dédé àsìkò gbogbo yín olólùfẹ́ Kunle Jesa níbikíbi tí n ti láǹfààní tí n ti ń gbọ́ wa lágbára Ọlọ́run Elédùmarè etí tí n fi ń gbọ́ wa etí náà mi àdí o níta tó mú wá sí etí gbọ́ yín nípa ọ̀rọ̀ tí mò ń lọ nílẹ̀ náà mọ̀ ni o nípa ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde àti Alhaji Kunle Ayinde nípa interview Alhaji Wasiu Ayinde náà la mọ̀ tó ń yí ká mọ̀ tó mú wá sí etí gbọ̀yìn o torí sì mọ̀ pé ọ̀rọ̀ ọbẹ̀ ó ti di ìjà àgbà méjì nílé olórin torí tá a bá yí ká sọ̀rọ̀ àwọn olórin ńlá lórílẹ̀‐èdè Nàìjíríà a máa sọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde o bẹ́ẹ̀ dẹ̀ ni a sọ̀rọ̀ Alhaji Kunle Ayinde ìwọ ní tó wá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ọ̀rọ̀ tó mọ̀ lágbára díẹ̀ ni o bí ọ̀rọ̀ ń ṣe lọ náà ni gbogbo rẹ̀ náà ni a gbọ́ nínú fọ́nrán wọ́n yá ìtọ́jú ẹlẹ́ẹ̀dẹ́ àìpẹ́ ẹ̀dẹ́ ìwáyà gbọ́rọ̀ ọ̀hún lẹ́nu Alhaji Wasiu Ayinde nínú interview tí wọ́n ṣe fún Alhaji Wasiu Ayinde gbogbo ẹ̀ náà ni a gbọ́ nínú fọ́nrán ìmọ̀jẹ̀mẹ̀gbọ̀n yín lákòókò orí ètò Kunle Jesa náà ni wà kí a subscribe sórí ètò kí n la jàǹfààní bá a bá tó ṣe mú fọ́nrán wá sórí ètò fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà àti fún gbogbo èèyàn olólùfẹ́ Kunle Jesa káàkiri gbogbo àgbáyé níbikíbi tí ẹ̀ ti ń gbọ́ wa fún àǹfààní yìí títí subscribe sórí rẹ̀ kí n la jàǹfààní bá a bá tó ṣe mú fọ́nrán wá fún gbogbo èèyàn olólùfẹ́ rẹ̀ ń ṣí ẹ̀ fọ́nrán káàkiri gbogbo àgbáyé kó kan gbogbo ọ̀n tẹ́tì mọ̀ kó kàn lára kí n láìkì rẹ̀ lágbára Ọlọ́run Elédùmarè bí n ṣe ń ṣe yìí ìyẹn náà bá dáwọ́ yín lé oríire náà là á já sí o ìmọ̀jẹ̀mẹ̀gbà yín lákòókò ní tó wáyà gbọ́ fọ́nrán síwájú ire o. I did everything. I handled the whole thing, all the finances 100%. Kí ni ó bá ṣẹlẹ̀? I want to know nǹkan tó ṣẹlẹ̀. But kò sí nǹkan tó ṣẹlẹ̀ tó dàbí ní tí mo ní mo sọ fún Alhaji Barrister pé àjọ ni o. Nígbà tí ìyá ti ń kú Alhaji Kunle ti ń ṣe kí ni ó wá bẹ̀. Kí làwọn jẹ èmi ń sìn? Ṣáwọn fi pé sọ́ọ̀rì nìkan làwọn máa jẹ mí? Nígbà tó wà láyé wọ́n wà láàyè wọ́n wà lálàáfíà ara nǹkan kan ò ṣe wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn wọ́n sí ìlú òyìnbó kábàá ní pé bóyá ṣe náà há sí ìlú òyìnbó tó lè wálé. Let's call a spade a spade. Ṣọ́rọ̀ mi ò tó bínú ni mi ì dẹ̀ bínú mi ì sọ̀rọ̀ kankan ju pé mo kàn dákẹ́ náà ni mi ì sọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ má sọ lé ní for the first time mi ń sọ mi ì dẹ̀ grant interview lórí ẹ̀rí because ó heavy fún mi láti sọ lẹ́nu ó tún heavy fún mi láti gbà kéèyàn sọ fún mi pé mo bú Alhaji Barrister. I want to believe such a thing never happened. I want to believe it never happened and will never happen. But this is what happened. I will say it for the first time. Nítorí pé ọmọ ò gbọdọ̀ gbójúgbóyà òun pèèyàn ní bàbá ẹ̀ kó wá gbójúgbóyà kó wá sọ pé ó ti bú bàbá ẹ̀ rí ègún ayérayé ni. But mo ní ọ̀rẹ́ kan gbà yẹn tóun náà ń kọrin bíi tèmi tóun ní ìṣòro pẹ̀lú Alhaji Barrister èmi ò ní ìṣòro pẹ̀lú Alhaji Barrister púpọ̀ nù àwa tá a jẹ́ ọmọlẹ́yìn Alhaji Barrister tá a jẹ́ kékeré tó gbà fún Alhaji Barrister púpọ̀ nù wa bí èmi bí ìyànda sàábà kí ni ìṣòro wa tá a ní lọ́dọ̀ Alhaji Barrister òun làwọn ìṣọ̀bẹ̀rẹ̀ tí mò ń sọ yẹn àwọn AIDS wọn oríṣiríṣi ni wọn púpọ̀ nù wọn èyí tó apologize ló pọ̀ at a later time wọ́n apologize èyí tó ti kú nù wọn Ọlọ́run kò ṣe ikú ní ìsinmi fún tí n bá sọ anything tí n bá mention orúkọ ẹni tẹ́ ẹ̀ lè lọ bá kẹ́ẹ̀bí pé ń gbọ́ Wasiu sọ báyìí kó sọ tiẹ̀ padà akúrẹ́dà bẹ́tà kí wọ́n máa mention orúkọ ẹ̀ kí wọ́n kàn kọjá lórí ọ̀rọ̀ yẹn. bọ̀ ṣé Tajudeen Alade wà lára àwọn tẹ́fẹ́ mention. tí n bá sọ̀rọ̀ Tajudeen Alade nígbà tí mo ń sọ̀rọ̀ ọmọ mi ní Pasuma jẹ́ kí n máa sọ̀rọ̀ Pasuma
kò possible fún mi kí n bàbá àtọmọ ò gbọ́dọ̀ jà so on that day ní Liberty Stadium ní show ti pa èmi àti Sàábà pọ̀ òun ló ta òun sálàjì bàrẹ̀. ibi tá a fi àdàgbé tó sọlẹ̀ sílé nìyí bí bá tó ṣe lọ lórí ọ̀rọ̀ Alhaji Kunle Ayanlowo àti Alhaji Wasiu Ayinde ọba orin àtúnjẹ́ kí a gbọ́ ire o ó dìgbà ire mọ̀mọ́ lójú owó rí o ire lójú ọ̀la rí ire lójú gbogbo rí a máa rí o ó dìgbà.